ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yìí. Ọwọ́ ti bà àwọn afurasí mẹ́ta kan lẹ́yìn ikú alàgbà kan ní ilé ìtura ní ìpínlẹ̀ Ondo. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú alàgbà kan nínú ìjọ Kérúbù àti Séráfù, alàgbà Ọmọ́táyọ̀ Fájánà, tí wọ́n rí òkú rẹ̀ nínú yàrá ilé ìtura kan ní Àkùngbá Àkókò ní ìjọba ìbílẹ̀ Àkókò ìpínlẹ̀ Ondo. Fájánà, ẹni ọdún 64, wà ní Àkùngbá Àkókò fún ètò ìjọ kan níbi tí wọ́n ti fẹ́ fi jẹ bàbá aládùúrà, olórí akíkanjú àdúrà tí ògo Orímọládé C&S Church Òkèrìgbò. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ní ọjọ́ Ajé, agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Àbáyọ̀mí Jimoh sọ pé wọ́n ti mú àwọn èèyàn mẹ́ta tó ní ìbáṣepọ̀ pẹ̀lú ọ̀rọ̀ náà, wọ́n sì ń ràn wọ́n lọ́wọ́ nípa iṣẹ́ ìwádìí tó ń lọ lọ́wọ́. Ó ṣàlàyé pé ìwádìí àwọn àkọ́kọ́ ti mú kí àwọn mọ̀ nípa àwọn kan tí wọn ò fẹ́ kí ọlọ́pàá mọ̀ nípa òkú náà, pàápàá jùlọ bí wọ́n ṣe gbé lọ sí ilé ìgbókùpamọ́sí láìsí èsì àyẹ̀wò ikú rẹ̀ láti ọ̀dọ̀ dókítà tó ní àṣẹ. Jimoh sọ pé iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí tó jinlẹ̀ lórí ikú ọ̀gbẹ́ni Ọmọ́táyọ̀ Ezekiel Fájánà tó jẹ́ ẹni ọdún 51 tí wọ́n rí òkú rẹ̀ ní ipò tí ó dàbí pé ó mú ìfura dání ní Àkùngbá Àkókò. Ó ṣàlàyé pé ọ̀gbẹ́ni Ọláṣẹ́ni Sunday Ọláolúwa láti Ṣíjúadé, Àkúrẹ́, olú ìlú ìpínlẹ̀ Ondo, tó jẹ́ ọmọ ẹbí ẹni tó kú náà, ló mú ẹjọ́ náà lọ ẹ̀ka ọlọ́pàá Àkùngbá ní ọjọ́ Àbámẹ́ta. Gẹ́gẹ́ bí ó ti sọ, arákùnrin náà lọ sí Àkùngbá Àkókò fún ètò ìjọ níbi tí wọ́n ti fẹ́ fi jẹ bàbá aládùúrà ti ẹ̀ka kan nínú ìjọ Kérúbù àti Séráfù. Níbi ìwádìí ni ọlọ́pàá ti mú àwọn afurasí mẹ́ta tí wọ́n sì ti wà ní àhámọ́ ọlọ́pàá báyìí. Àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ láti mọ ìdí pàtó tí ó fa ikú náà àti bóyá ó ní ọwọ́ ọ̀daràn kankan nínú. Agbẹnusọ ọlọ́pàá náà tún sọ pé ìwádìí àkọ́kọ́ fi hàn pé lẹ́yìn tí wọ́n rí alàgbà náà bí ó ti kú nínú yàrá ilé ìtura, àwọn kan pẹ̀lú àwọn alákòóso ìjọ àti àwọn òṣìṣẹ́ ilé ìtura gbé òkú rẹ̀ lọ sí ilé ìgbókùpamọ́sí kan ní Ìkàrẹ́ Àkókò láì kọ́kọ́ gba èsì ikú látọ̀dọ̀ dókítà. Ó ní ọ̀rọ̀ yìí ti ní ipa pàtàkì nínú ìwádìí tó ń lọ lọ́wọ́. Jimoh fi kún ọ̀rọ̀ rẹ̀ pé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Felix Ohagu ti pàṣẹ pé kí wọ́n ṣe ìwádìí kúkú lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó wá sọ pé kọmíṣánná ọlọ́pàá fi ń dá àwọn aráàlú lójú pé iléeṣẹ́ ọlọ́pàá yóò ṣe gbogbo ohun tó yẹ láti ṣàwárí òtítọ́ nípa ikú náà, àti pé ẹnikẹ́ni tí a bá rí i pé ó ní ọwọ́ nínú rẹ̀ yóò fojú winá òfin. Ọlọ́pàá tún rọ àwọn aráàlú láti farabalẹ̀ kí wọ́n sì jẹ́ kí àwọn olùṣèwádìí ṣe iṣẹ́ wọn dáadáa láti mọ ohun tó ṣẹlẹ̀ gan-an sí alàgbà náà. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá mi. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube. Ó ní lọ sọ. Ṣé ní pọ́ńṣẹ́ ní gbogbo aláyé? Ondo IRYJYJ.
ìkànnì jígí alára 24 bàbá gbogbo.